Ó mà ṣe o, ó di gbére. Tọ́pẹ́ Òṣọ́bà ó ti lọ náà nù. Òní ni wọ́n ṣe candle night fún, tí gbogbo àwọn òṣèré èyí tí wọ́n péjú jọ síbi ètò yìí láti wá ṣe ìsìnkẹ́yìn fún. Ó mà ṣe o. Abẹ́ẹ̀rí báyìí, Tọ́pẹ́ ó ti lọ náà nù. Mo fẹ́ dógún, mo fẹ́ dọ́gbọ̀n nílé ayé, ilé ayé yìí ló mọ̀. Gbogbo ohun tá a bá ṣe é lẹ̀ nígbà tá a wà láyé, nígbà tá a bá ti lọ tán, òun làwọn èèyàn mọ̀ sọ. Abẹ́ẹ̀rí. Níbi tí wọ́n ti ń ṣe ètò yìí láti rí àwọn òṣèré kọ̀ọ̀kan tí wọ́n jáde láti wá sọ ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú Tọ́pẹ́ Òṣọ́bà. Àwọn tó jáde wọ́n sọ ohun tí wọ́n mọ̀ nípa Tọ́pẹ́. Àwọn tí wọ́n jẹ́ ká mọ̀ wípé wọ́n ní ọmọ dáadáa ní Tọ́pẹ́. Wọ́n ní kò síbi tó ti rí àwọn èèyàn tí ò ní kí wọn, tí ò ní buyì kí wọn fún wọn. Tẹ̀rín tọ̀yàyà òun ni wọ́n sọ wípé Tọ́pẹ́ Òṣọ́bà tó mọ̀ bá àwọn èèyàn ṣe, ó mọ̀ ṣe o. Ṣùgbọ́n báyìí kò sí láyé mọ́. Iṣẹ́ dáadáa rẹ̀ tó ṣe é lẹ̀, òun làwọn èèyàn ń sọ yìí. It's very, very painful. It's very, very painful. People will say that if it's me, I will do it this way. If it's me, I will do it that way. We cannot do it anyway because we've not been there. If you have been there, that is when you will understand how painful it is. I understand that because I've been there. I've been there. I've been frustrated. I've been emotionally tortured. So I've been there. That is why it's so painful. Because Tokwe is a very good girl. I don't really know Tokwe that much. I might not even see Tokwe in 2 years. But whenever I see her, she's very respectful. She's a very nice girl. We talk, we chat and everything. I share a lot with Tokwe, especially during crisis with the cancer incident and everything. That was when we really became close, and it was like the younger sister that I never had, because we had so many similarities, and we had so many plans that we planned. Though for some time we were not in touch, life happened. So when I heard about her death, it was more like child's play to me. When it actually dawned on me that she's gone, then I was just walking there and I saw her poster. I was then I just thought to myself that we're not doing birthday for her, we're not doing anything for her, we're not doing anything positive for her, we're not doing wedding for her, that we are doing burial for my baby. Níbi ètò yìí náà láti rí àwọn òṣèré èyí tí wọ́n ń ṣàlàyé, tí wọ́n ń jẹ́ kí àwọn èèyàn mọ iṣẹ́ ibi èyí tó wà lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan tó wà nínú ẹgbẹ́ òṣèré, àti wípé àwọn tí wọ́n kó ẹgbẹ́ jọ, àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ èyí tí wọ́n ń ṣe yìí. Actress Tóyọ̀sí Adésànyà wọ́n mọ̀ sọ̀rọ̀ tó pọ̀ níbi ètò yìí o. Wọ́n jẹ́ ká mọ̀ wípé nígbà tí Tọ́pẹ́ Òṣọ́bà kú tán, wọ́n láwọn sì gbéra wọn dìde, àwọn lọ bá àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kọ̀ọ̀kan wípé ètò táwọn fẹ́ ṣe fún Tọ́pẹ́ Òṣọ́bà ní wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ o. Pẹ̀lú irú èsì èyí tí àwọn gbọ́ lẹ́nu àwọn ẹgbẹ́ yìí, ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè wípé ẹgbẹ́ wo ni Tọ́pẹ́ Òṣọ́bà wà. Wọ́n ní kò ṣe dáadáa nínú ẹgbẹ́ nígbà tó wà láyé. Wọ́n ní fún díẹ̀ yìí àwọn ò ní yọjú síbi ètò ìkẹyìn tí wọ́n ń ṣe fún. Wọ́n ní lóòótọ́ lódodo wọn ò sì yọjú. Wọ́n ní irú ìwà báyìí kò yẹ kó máa ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n bá Tọ́pẹ́ Òṣọ́bà ṣe ọ̀tá. Wọ́n bá a ṣọ̀tẹ̀ nígbà tó wà láyé, wọ́n sì tún tẹ̀síwájú nígbà tó kú tán. Wọ́n ní lábẹ́ bó ti wulẹ̀ kó rí, ó wà nínú ẹgbẹ́ o, kò wà nínú ẹgbẹ́ o,
nígbà tí wọ́n gbọ́ wípé ó ti kú, wọ́n ní ṣe bí ẹlẹ́ran ara ni wọ́n sọ wípé èèyàn ti kú, kí ni nǹkan tó fẹ́ ná wọn láti wá síbi ètò tí wọ́n ṣe fún un. Wọ́n ní wọ́n bá a ṣọ̀tá lójú ayé, wọ́n sì tún bá a ṣọ̀tá nígbà tó kú tán. Wọ́n ní èrè wo ni wọ́n fẹ́ gbà ń bẹ̀. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ó sọ̀rọ̀, kì í ṣàwọn nìkan o, ibẹ̀ náà láti ráwọn òṣèré mi táwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣépè torí wípé ọ̀rọ̀ yìí ká wọn lára. Wọ́n ní ẹgbẹ́ tí wọ́n ń ṣe, wọ́n ní ẹgbẹ́ ayé ni, ẹgbẹ́ inú ayé ni. Wọ́n ní ṣé nígbà tí wọ́n bá kú tán, ṣé wọ́n tún lẹ́gbẹ́ kan tí wọ́n tún fẹ́ lọ ṣe lọ́run ni. Ẹ wo ọ̀rọ̀ yìí ká àwọn èèyàn lára, àwọn èèyàn bọ́ wọ́n sì sọ̀rọ̀ níbi ètò yìí. Eléyìí ṣe ANTB, eléyìí ṣe TAMPAN, eléyìí ṣe TGMAN. Níbẹ̀rẹ̀ tí Tọ́pẹ́ kú àwọn kan ní ibo ló bìlọ́ǹgì sí. Ó ti gbàgbé pé inú olè tó máa bìlọ́ǹgì sí yẹn ni wọ́n náà máa bìlọ́ǹgì sí. You are a fool. Àwọn kankan wà tó máa ń jẹ́ nǹkan tó yẹ kó tóbi lára wa. Even if we are fighting, tanja, téèyàn bá gbọ́ pé èèyàn kú, ó yẹ kó tiẹ̀ ṣe lára bákan pé lágbájá yìí lọ. Gbogbo tá a bá sì wò ó ní tòótọ́, a gbọ́ wípé èèyàn kú, ó wá wà nínú ẹgbẹ́, kò sí nínú ẹgbẹ́. Ǹjẹ́ ó wá yẹ kí a tún wá mọ̀ bá a dù wípé ó ṣe dáadáa nínú ẹgbẹ́ kan, kò sí dé dáadáa nínú ẹgbẹ́ kan, nígbà tí ò bá ti wá ṣe dáadáa nígbà tó wà láyé nínú ẹgbẹ́, àbí kò tiẹ̀ kí ń wá sínú ẹgbẹ́ déédéé. Ṣé bí òṣèré la pè é, ṣé bára yín náà la pè, kí ló wá dé tó fi di wípé ńgbà tó tún kú tán ẹ tún sọ wípé torí pé kò wà nínú ẹgbẹ́, kò kí ń ṣẹgbẹ́, ní débi tí wọ́n ti ń ṣe ìsìn fún, sì débẹ̀ náà. Nílé ayé tá a wà yìí, nílé ayé tí àwọn èèyàn ń sùn tí wọn ò jí mọ́ yìí, nílé ayé èyí tó jẹ́ wípé lòmíì ó kàn jáde nínú ilé tí ò ní wọlé mọ́, ta ló mọ orú ikú tí ó pọ̀ ní kálukú. Àwa tá à ń wúrú wà báyìí, tá à ń gbérú ìgbésẹ̀ báyìí, ṣáà mọ orú ikú tí ó pa wá. Ǹjẹ́ àwa náà mọ̀ wípé lọ́jọ́ kan á kú? Ǹjẹ́ àwa náà mọ̀ wípé lọ́jọ́ kan á fi ilé ayé ìkalẹ̀? Ǹjẹ́ ṣé a lè ti torí wípé a wà nínú ẹgbẹ́ kan, àbá sí nínú ẹgbẹ́ kan wípé àní kú mọ́? Àbí ẹgbẹ́ tá a wà yìí òní ò ráyé gbé fún wa? Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Àbí ilé ayé yìí náà kọ́ ni? Ó lágbára o. Oríṣiríṣi àrà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèré yìí kì í ṣe nǹkan tó bójúmu rárá. Gbogbo ohun tá à ń gbọ́ yìí kì í ṣe bó ṣe yẹ kí wọ́n máa ṣe ni wọ́n ń ṣe yìí. Kí ló dé? Ẹ̀tanú, ọ̀tẹ̀, ìkùnsínú, àìfẹ́ra ẹni fún rere. Ó ti wá wo àwọn òṣèré yìí lẹ́wù débi wípé wọ́n ó sì bára wọn jà, wọ́n ò bára wọn ṣọ̀tá títí dojú ikú. Kí ló dé? Kí lẹ fẹ́ gbà ń bẹ̀, ẹ̀yin tèmi? Eléyìí jẹ́ nǹkan ìbànújẹ́. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí actress Tóyọ̀sí Adésànyà àti àwọn yòókù èyí tí wọ́n sọ níbi ètò candle night èyí tí wọ́n ṣe fún Tọ́pẹ́ Òṣọ́bà. Ó mà lágbára, ẹ̀yin tèmi. Gbogbo ohun tí ẹ̀yin náà bá rò lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn wọ̀nyí sọ kalẹ̀, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ. She was a member of Etiosa local government. Where is the chairman? That is the lesson I brought to you all. Ẹni tó ti kú, àṣetò ń ṣọ̀tẹ̀. I now call the president, and my president has a listening ear. My president believes in ẹni tó bá ní orúkọ, ó ní opportunity ni. Same thing happened when Murphy Afolabi died. Go practice, go ṣe gbá. Tọ́pẹ́ practice as a member. I have a voice note here. She sent it to me on July 3rd, 2 days to Aunty Victoria's English premiere. Aunty mi, ẹ máa fi ní fún ṣẹ́. Ẹ struggle for life yìí. Ẹ dẹ̀ di ọlọ́mọ. Èmi náà fẹ́ try kí n lọ́mọ láyé. She was saying that to me on July 3rd. I sent it to Aunty Victoria and few others. It seems I sent it to Foluke Damola. I sent it to Sesinwinga Oshobiuke. I was the one that advised all our people. Let's come together as one. This is my candid advice to you all. Me, Olademi, for the past 32 years that I've been practicing this trade, someone is dead.
ẹ sì tún lọ káàkiri ẹ má jẹ́ kó support. To the extent we have CW Central Working Committee of TAMPAN, the largest body for those of us who are national officers or state officers here. Wọ́n tún lọ sọ ń pọ̀ tàbí pé kọ́ má jẹ́ contribute a grant. I was expecting Lagos State TAMPAN. Gbogbo ẹni tó sọ sínú kòtò lójijì, gbogbo ọ̀nà máa kú lójijì. Ikú olókè ìlú. Ìjọba oníyàwó olóyè.